ẹ̀lẹ́ ẹ káàbọ̀ sí part 2 story Dorothea Puente, obìnrin tó wà lókè là ń sọ̀rọ̀ nípa ẹ̀ lẹ́ni àti ọ̀ràn tó dá. In fact ẹni tó bá rí ẹ̀rọ pẹ̀ tí léèyàn gidi, but ìwọ tó bá bá ṣalábàpàdé reel yìí tó rí full video, click orúkọ Ògidì Ọmọ Yorùbá á gbé lọ sí page mi, you see the full video there, because Facebook wọ́n ṣoríṣiríṣi lọ́wọ́ báyìí tí ó yé wa. Anyway, ibi tí mo sọ̀rọ̀ dé ní part 1 ni pé wọ́n charge ní 1978 pé ó lo checks, ó lo federal check, ṣe mọ owó bàbá àwọn èèyàn, owó bàbá àwọn tenant ẹ̀, ó cash ẹ̀, ó gbà, ó ná fún ara ẹ̀. So wọ́n ṣá dá ẹ̀wọ̀n ọdún 5 fún, wọ́n dẹ̀ ní kó san $4,000 padà fún wọn. Àti owó ìtanràn fine làwọn máa ń pè Nàìjíríà, pé kó san $4,000 owó ìtanràn fine. Of course, ṣe máa rò pé ààrẹ adé balẹ̀ lẹ́yìn ìgbà yẹn? Irọ́ o. Dorothea ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀. Àṣé gbogbo ètò ń ṣe yẹn preamble ni. Àṣé ó sì mẹ́yẹ bọ̀ lápò. Ó ṣẹ̀ wá bẹ̀rẹ̀ gangan. Between 1982 àti 1988, ṣe rọ́dún 6 yẹn, nǹkan tí woman yìí dánwò. So instead kó stop iṣẹ́ ibi tó ń ṣe ńgbà yẹn, ńgbà tí wọ́n mú pé ó ń lo check oní check, ó ṣẹ̀ṣẹ̀ wá tún wá gbé sí raise to power 2. Ní 1982, ó pàdé ọkùnrin kan, bàbá yẹn 74-year-old man ni. Wọ́n ń pe man yẹn ní Malcolm Mackenzie. Ó pàdé ẹ̀ ní bar, ilé ọtí. Ó ṣá tẹ̀lé man yẹn lọ sí ilé ẹ̀. So ńgbà tán débẹ̀ wọ́n mọtí. Man yẹn ṣá rí pé ńgbà tó máa jí, ó ti jí òun ní oríṣiríṣi nǹkan yìí tó ti ẹ̀dùn ọkùnrin yẹn jù ní diamond ring ìyá ẹ̀. Bí oṣù bíi mélòó kan, ó tún pàdé ìyá kan, Ruth Monroe. Ìyá yẹn bíi 61. Ó tún, obìnrin yẹn wá sí ilé ẹ̀, boarding house ẹ̀. All of a sudden wọ́n ṣá rí pé obìnrin yẹn kú. Kí ló ṣẹlẹ̀? Wọ́n bá wò pé okay, wọ́n ṣá rí pé kò lè mí dáadáa ni. Wọ́n bá ní wípé overdose ní orí codeine ni. Meanwhile, kò sí nǹkan tó ṣe ìyá yẹn ńgbà tó dé sílé Dorothea, kò sí nǹkan tó ṣe. But ìyá yẹn kó tó kú, ó sọ fún ọ̀rẹ́ ẹ̀ kó ní òun ò feel okay, ó dàbí pé òun máa kú báyìí àbí kò mọ iye òun. Anyway, wọ́n ṣá ní ikú ẹ̀, wọ́n ṣá sign ẹ̀ pé undetermined overdose, pé wọ́n mọ̀ tó, wípé ó ti lo oògùn lálòjù, ní pé nǹkan tó pa nìyẹn. Ẹ ṣe yẹn, ẹ fi yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Bí oṣù kan lẹ́yìn ìgbà yẹn, obìnrin míì, Dorothy Osborn, you know, age 46. Ṣé àmọ́ pé mo sọ pé àwọn arúgbó, àwọn tí wọ́n wà homeless, àbáwọn tó wà mentally ill, àbáwọn tó yẹ pé wọ́n máa ń mọtí gan, àwọn yẹn ló ó máa ń kó wá sí hostel. In fact, ó ní agreement pẹ̀lú ìjọba, pẹ̀lú àwọn social services, so wọ́n máa ń send àwọn èèyàn sí, you know. Anyway, nígbà tó di bí oṣù kan lẹ́yìn ìgbà tí woman Ruth yẹn ti kú, obìnrin yìí ó lọ kí Dorothea nílé, ó lọ kí Puente nílé. Lẹ́yìn bí wákàtí mélòó kan tó fún un ní drink kó mu, ìgbà tó máa, ó ṣàrí pé àwọn nǹkan sọnù lára òun, pé wọ́n ti gbé iṣẹ́ mọ́, wọ́n ti jí òun ní nǹkan. Anyway, ìgbà tó yá, obìnrin yẹn ṣàfẹjọ́ sùn ọlọ́pàá. Wọ́n bá ṣàtún convict Dorothea pé ó jalè. Wọ́n ṣàfi sí ẹ̀wọ̀n ọdún 5. So ńgbà tó wà lẹ́wọ̀n, iṣẹ́ mọ̀ àwọn tó bá wà lẹ́wọ̀n wọ́n máa ní pen pal, àwọn kan máa ń kọ lẹ́tà sáwọn ẹlẹ́wọ̀n. Bó ṣe pàdé bàbá kan nìyẹn. Bàbá yẹn ti retire. Bàbá yẹn is like 77-year-old. Orúkọ ẹ̀ Gilmour lórúkọ ẹ̀. So ńgbà tó lò bí ọdún 2 àtàbọ̀ lẹ́wọ̀n, ìyẹn Dorothea, wọ́n ṣá release ẹ̀ kúrò lẹ́wọ̀n. So ńgbà tó ń release ẹ̀ lẹ́wọ̀n, ṣe mọ̀ pé while tó wà lẹ́wọ̀n, wọn àti Gilmour yẹn ti jọ ń communicate. So Gilmour yẹn ló lọ pàdé ẹ̀ ní ẹ̀wọ̀n. Ó wá move wá sí hostel tó níyẹn. Ó move wá síbẹ̀ pẹ̀lú trailer ẹ̀. Ó ní truck tó wà àti trailer yẹn, ṣe mọ̀ àwọn trailer wọn yẹn máa ń dàbí ilé ni. Ó ṣá wá síbẹ̀. Anyway, this was in 1985. Lẹ́yìn ìgbà tí ó jáde lẹ́wọ̀n 2.5 years tó lò lẹ́wọ̀n, Dorothea wá kọ lẹ́tà sí sister man yẹn Gilmour yẹn pé àti ẹ̀gbọ́n ẹ̀ àwọn máa marry o ní November 2 o. Ẹ máa marry kẹ́. Ìyẹn tí ẹ̀ ṣì ń wò pé okay, no problem. Nígbà tó yá, kò tó bí ọ̀sẹ̀ bíi mélòó kan, ló bá pe ọkùnrin kan, Ishmael ní màá yẹn ń jẹ́, ìyẹn
àwọn carpenter ni wọ́n handyman tó máa ń báyàn tún nǹkan ṣe bó ṣe pè nìyẹn pé kó wá báwọn ṣe àwọn nǹkan kan ní inú ilé òun so ó bá ní kó báwọn ṣe bíi pákó yẹn bíi 6 feet wọ́n bíi pọ́ síṣá ni ó ní storage box ni bọ̀bọ́ yẹn bá ṣe ó bá ní okay tó bá báwọn ṣe òun máa fún ní trọ́ọ̀kì Gilmort yẹn mọ́tò tírélà tí Gilmort gbé wálé ẹ̀ kí òun máa fún òun dẹ̀ máa fún ní $800 ìyẹn dẹ̀ as owó iṣẹ́ tó bá báwọn kan pákó yẹn ìyẹn dẹ̀ bá tún ṣàwọn iṣẹ́ kan nù ilé ẹ̀ ìjọ́ kejì tí bọ̀bọ́ yẹn kan pákó yẹn tán tó máa padà débẹ̀ iṣẹ́ mọ̀ kó ń ṣiṣẹ́ nù ilé yẹn ni tó máa padà débẹ̀ ó kàn rí pé wọ́n ti kan bí pósí yẹn pa ó try láti ṣí ni Dorothy bá pè pé kó jọ kó wá ràn òun lọ́wọ́ káwọn jọ gbé kinní yìí nígbà tí ọkùnrin yẹn máa débẹ̀ kinní yẹn wúwo bí irin bí 140 kilo ó wúwo bí irin ó ní káwọn gbé lọ storage location kan gbé lọ sí storage ó ti ẹ̀rù pọ̀ ń gbé lọ storage ní the next thing wọ́n bá lọ gbé sí ẹgbẹ́ odò bí wákàtí kan sí ìlú wọn ó drive lọ síbẹ̀ wọ́n lọ já pósí yẹn síbẹ̀. This was in 1985 October 1985 lẹ́yìn bí oṣù bíi mẹ́ta tó ti já pósí yẹn sẹ́gbẹ̀ẹ́ odò àwọn tó ń pẹja àwọn fisherman bó ṣe pàdé pákó yẹn nìyẹn báwọn yẹn ṣe ṣí nìyẹn náà bá rí pé òkú èèyàn tó ti ń jẹrà ló wà nínú ẹ̀ tán ti yí nínú wọ́n fi nylon yí dáadáa àti bẹ́ṣíìtì ṣe mọ̀ àti ó ṣàtún kó kinní síbẹ̀ bíi camphor àti deodorant síbẹ̀ àwọn deodorant tá a máa ń lò fún tọ́ílẹ̀tì yẹn so àwọn ọlọ́pàá body yẹn ṣàwà ńbẹ̀ ṣùgbọ́n wọn identify body yẹn as Gilmort until bíi 2 years later ní 1988 yẹn mo fẹ́ kẹ́ take note ẹ̀ wọn tètè identify ṣé mo kọ́ mo sọ pé ìwà àbàjẹ́ tó wù yìí was between 1982 and 1988 láàrin ọdún mẹ́fà ṣé mo kọ́ ti dèèyàn méjì tó ti kú mọ́ ọ lọ́wọ́ báyìí woman tó ti kọ́kọ́ kú yẹn àti Gilmort tó kú yìí meanwhile a máa kọ lẹ́tà sí sister Gilmort bí pé Gilmort ṣì wà láyé ó sì ń gba owó bàbá ó forge signature mọ́tò ẹ̀ àti trailer ẹ̀ ló ṣe rí ìta but ó sì ń gba chẹ́ẹ̀kì Gilmort ó sì ń gba chẹ́ẹ̀kì bọ̀bọ̀ yẹn ẹ̀yìn owó bàbá tán fún máa yẹn ó sì ń gbà iṣẹ́ mọ̀ kò pẹ́ náà ni wọ́n rí òkú yẹn bí oṣù mẹ́ta wọ́n rí òkú yẹn but wọ́n mẹ́rin tó jẹ́ anyway ìyẹn lọ bẹ́ẹ̀ so nígbà tó tún di 1986 lẹ́yìn bí oṣù mélòó kan obìnrin kan tún kó wá sí hostel yẹn ìyẹn May Palmer ló jẹ́ she was about 78 nígbà tó yá lẹ́yìn bí ọ̀sẹ̀ mélòó kan tó débẹ̀ Dorothy àtúmọ̀ lọ ó lọ gba California ID card fún but kò fi fọ́tò woman yẹn sí fọ́tò ara ẹ̀ ló fi sí but orúkọ woman yẹn ni lẹ́yìn bí oṣù méjì ó change àdírẹ́sì tán máa send check woman yẹn sí ó change ẹ̀ sí àdírẹ́sì tara tiẹ̀ ó ṣàbẹ̀rẹ̀ sí gba owó bàbá woman yẹn á gbà tó bí 7,000 lẹ́yìn bí ọdún méjì ní 1988 again bó ṣe rí òkú obìnrin kan nìyẹn ìgbà tí gbogbo ọ̀rọ̀ yẹn ti wá bẹ́ lẹ́gbẹ̀ẹ́ wọ́n rókú Palmer nígbà tí wọ́n máa ṣe tó máa test body ẹ̀ wọ́n rí i pé àwọn oògùn oríṣiríṣi kan náà bá ń bẹ̀ àwọn oògùn yẹn tí wọ́n prescribe fún ni wọ́n bá nínú ẹ̀ but overdose so wọn mọ ikú tó pa ìyẹn lọ bẹ́ẹ̀ nígbà tó tún di 1986 yẹn náà láàrin ijọ́ mẹ́ta ṣe mọ̀ pé October 14 ni talákọ̀ọ́kọ́ yẹn tí May yẹn tó lọ gba October 14 ló lọ gba ID card lórí orúkọ May Palmer tó kú bí ọ̀sẹ̀ kan lẹ́yìn ìgbà yẹn láàrin ọ̀sẹ̀ kan bí ó tún ṣe pèèyàn kan wá sí hospital nìyẹn ara àwọn tó ń gbélé ẹ̀ náà ni ṣé àwọn kẹ́mọ̀ sọ fún yín pé ó ní boarding house àwọn èèyàn ń gbé bẹ̀ wọ́n ìjọba máa ń send àwọn arúgbó àwọn tó wà homeless wọ́n máa ń send oríṣiríṣi àwọn èèyàn so ẹni yìí Colonel Carpenter ìyá yẹn 78 ni bóun náà ṣàṣe tún kú nìyẹn meanwhile kó tó kú wọ́n rọ̀ṣẹ̀ lọ hospital wọ́n ló lo overdose oògùn overdose báwo bí ó ṣe sáré pé notary wà nìyẹn pé kán wá sign power of attorney pé òun lòun máa bá a ṣe gbogbo nǹkan so ńgbà tí
ara woman yẹn Lorna Carpenter yẹn tún yá wọ́n release ẹ̀ ó tún padà lọ gbélé Dorothea nígbà tó padà lọ gbélé Dorothea you know ó tún sick wọ́n tún gbé wá hospital nígbà tó gbé wá hospital after a few weeks wọ́n tún gbé padà lọlé bó máa ṣe di 1987 ṣé wọ́n kọ́ October 1986 ni ó ń lọ sí hospital lọ́bọ̀ nígbà ó máa fi di 1987 láàrin oṣù márùn báyìí wọn kàn rí mọ́ ni bọ́ọ̀ ṣe róbìnrin yẹn mọ́ nìyẹn. There is a particular oògùn tí mo fẹ́ kẹ́ take note ẹ̀ oògùn yẹn jẹ́ florazepam àbí nǹkan gbogbo àwọn people yìí nọ́mbà florazepam nínú wọn. Anyway nígbà tó di 1987 another person James Calop ìyẹn náà tún move wá sí hostel or boarding house Dorothea nígbà tí ó máa fi di bí oṣù bí 5 tó fi ń gbé bẹ̀ wọ́n ṣàrí kó ní tumor ní inú ìfun ẹ̀ wọ́n ṣàní kó ṣe further test ṣe mọ̀ ó yẹ kó wá hospital kan ṣe àyẹ̀wò sí kán lè mọ ibi tó máa ti bẹ̀rẹ̀ ìtọ́jú ẹ̀ bí Dorothea ṣàṣe pé àwọn doctor hospital nìyẹn pé bọ̀bọ́ yẹn o wípé ó ti lọ sí Los Angeles o pé ó ti lọ o pé ó ti kúrò ní ọ̀dọ̀ òun o pé so kò ní wá fún test mọ́. So 1988 yẹn náà wọ́n rókù máa yẹn náà ń bẹ̀ ní abẹ́ ó ní bí gazebo náà máa ń pè é bí ìgbà téèyàn bá ṣe bí tẹ́ǹtì ṣé nǹkan tí mo sọ yìí bí canopy kan ṣá but ó lè jẹ́ brick tó kọ́ sínú ọgbà ẹ̀ abẹ́bẹ̀ ni wọ́n ti bá òkú James Calop yìí nígbà tún yá ìgbà tó máa tún ṣe test náà wọ́n ṣàrí pé wọ́n ṣe test brain ẹ̀ wọ́n ṣe test ẹ̀dọ̀ ẹ̀ wọ́n tún bá florazepam yìí níbẹ̀ nígbà tún yá ó tún di 1987 another person Eugene Gomel eléyìí ò dẹ̀ dàgbà 58 wọ́n bá ṣàtún rò pé ó para ẹ̀ ni wọ́n rò ṣe mọ̀ wípé ó overdose you know oògùn tí wọ́n bá nínú Calop wọ́n bá nu òun náà nígbà tán dẹ̀ máa béèrè ṣe mọ̀ pé Dorothea ní landlady ẹ̀ torí hostel Dorothea ló gbé Dorothea ní ó para ẹ̀ ní pé because ó ti fẹ́ para ẹ̀ tipẹ́ although kò sí mọ́ ṣe fẹ́ prove bóyá òun ló pa àbí ò pa because wọ́n rò pé bóyá suicide ni ìyẹn lọ bẹ́ẹ̀ nígbà tó tún di October nínú July August September October lẹ́yìn bí oṣù mẹ́ta àtààbọ̀ obìnrin míì Vera Faye Martin ni obìnrin yẹn jẹ́ òun náà ò dàgbà púpọ̀ 61 wọ́n ní kó lọ gbé lọ́dọ̀ Dorothea ṣé mo kọ́ mo sọ fún yín pé social services náà máa ń rán àwọn náà máa ń post àwọn people yẹn síbẹ̀ wọ́n ní kó lọ gbé bẹ́ẹ̀ ó bá ṣàtún forge social security number Faye Martin yẹn ó bá tún bẹ̀rẹ̀ sí gba check yẹn over $7,000 owó woman yẹn òun ló bẹ̀rẹ̀ sí cash ẹ̀ ló ń ná fún rẹ̀ so ńgbà tó di bí ọ̀sẹ̀ bíi mẹ́ta lẹ́yìn ìgbà yẹn normally woman Vera Faye Martin yẹn ó máa ń contact ọmọ ẹ̀ at least níjọba dé ọmọ ẹ̀ ó máa kí ọmọ ẹ̀ fún happy birthday lọ́dọọdún nígbà tó yá ọmọ yẹn ò gbúrò ẹ̀ màmá òun dà kíní kan dà anyway wọ́n ṣàtúbá òkú ìyá yìí ní 1988 nígbà tí gbogbo ọ̀rọ̀ yẹn ti wá bẹ́ wọ́n bá òkú Vera Martin náà wọ́n bá lábẹ́ irin kan ní ṣẹ́ẹ̀dì nínú ọgbà Dorothea nígbà tó máa tún ṣe autopsy wọ́n ṣàrí pé brain and liver náà tún reveal pé florazepam yìí náà ni wọ́n tún bá ní inú woman yẹn ṣe mọ̀ pé ó ti fẹ́ máa jọra wọn bọ̀ báyìí anyway another person okay ẹ jẹ́ kí n stop ẹ̀ báyìí part 3.